Ẹ kú dédé wòye o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Òjò àánú òun ló tún dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ lónìí fún oore ọ̀fẹ́ ọ̀tun tẹ́ fún wa. A yìn yín lógo torí pé ẹ̀yin Ọlọ́run ràn wá lọ́wọ́. Ọ̀rọ̀ yín yé wa sí. Bọ́rọ̀ yín ṣe ń yé wa sí bẹ́ẹ̀ là ń di alààyè nínú ayé yìí. Olúwa gba ọpẹ́ wa. Mo gbàdúrà Ọlọ́run á tún ṣí wa níyè lẹ́ẹ̀kan sí. Ọlọ́run á jẹ́ kí ọ̀nà rẹ̀ yé wa. Á sì fún wa ní oore ọ̀fẹ́ láti rìn Jésù Olúwa wa. Àmín. Tó lẹ́ẹ̀kan sí mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní ọ̀tun tí Ọlọ́run fún ẹ̀yin àti èmi pé ká tún jọ kẹ́kọ̀ọ́ pọ̀ ní abẹ́ ẹsẹ̀ rẹ̀. Mọ̀ pé ẹ ti máa rí topic yẹn. Yo topic yẹn ó ṣe bákan, Epistle according to an ox. Ẹni pé epistele ti màálù. Láti ìgbà tí mo ti cover kíní ti wà lórí YouTube, ẹnìkan send message sí mi pé ọkọ sí pé oní màálù ẹ̀wẹ̀, mo ní màálù náà ni. Ohun tó ṣẹlẹ̀ ni pé ṣe lágbà tí mo ti bá ìwé Proverbs chapter 6 verse 6, ìwé Òwe orí kẹfà ẹsẹ̀ kẹfà tí mo ti bá pàdé nínú Bíbélì wípé tọ́lọ́run gbà wá níyànjú pé ká tọ èèrà lọ. Wọ́n á wo èèrà nínú gbogbo ìṣẹ̀dá Ọlọ́run bó ti kéré jù pé so èèrà bó ti kéré tó yẹn tó jẹ́ ìṣẹ̀dá Ọlọ́run yẹn ó ní ẹ̀kọ́ tó lè kọ́ wa. Ẹ wò àti ìgbà yẹn ni mo ti ń wò pé a jẹ́ pé tọ́lọ́run bá fi lè ní ká tọ èèrà lọ, àìmọye iṣẹ́ ọwọ́ ẹ̀ ẹ̀rí tí a lè kẹ́kọ̀ọ́ lára ẹ̀. In fact mo rántí rí pé mo ti kọ́ ẹ̀kọ́ kan tó jọ mọ́ tọ́pìkì rí, epistles according to pencil. Mo ti kọ́ rí, mo ti wàásù ẹ̀ rí, mo rántí ó ti pẹ́ gan báyìí ẹ̀rí. Àti ìgbà yẹn mo ti ń wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo wá jókòó pé ọjọ́ Friday má ti fẹ́ pé kí ni a fẹ́ fi bá àwọn ọmọ Ọlọ́run sọ̀rọ̀, bá tẹ̀ ti ní tọ́pìkì tó pọ̀, bá tẹ̀ sí ní tàbá mọ ẹ̀kọ́ tó yẹ ká ṣe, ó yẹ ká ní specific one tá a máa lò. Mo wá sí Bíbélì mi, ibẹ̀ ni mo ti wá bá ọ̀rọ̀ yẹn pàdé pé nǹkan tó mú kí èèrà tó fi lè kọ́ wa lẹ́kọ̀ọ́, ó yẹ kí màálù tó jẹ́ sí ọwọ́ Ọlọ́run náà kó kọ́ wa ní àwọn ẹ̀kọ́ kan. So òun ló fà tí topic yẹn fi rí bẹ́ẹ̀ yẹn. I'm just playing around words ni mo ṣe lò pé epistle according to an ox. Tí Yorùbá ẹ̀ sọ pé epistele ti màálù. Ẹni pé ẹ̀kọ́ mẹ́ta kan wà tó, in fact màálù yẹn gẹ́gẹ́ bí ìṣẹ̀dá Ọlọ́run ó kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nípa ìgbé ayé màálù. Ṣùgbọ́n mẹ́ta kan wà tí mo rí pé ó máa jẹ́ kí ìgbé ayé wa nípa tẹ̀mí kó dàgbà. Ó máa yẹ kó dàgbà gan tí a bá ní òye yẹn dáadáa. Bíbélì ṣe ṣàlàyé àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ lára màálù sílẹ̀. Ó ní agbára gan tí Ọlọ́run bá fún wa ní oore ọ̀fẹ́ láti farabalẹ̀ gbọ́. Ẹ̀kọ́ yẹn mi jẹ́ kó gùn púpọ̀ so that a ṣe é ṣe fún wa láti lè review ẹ̀ nígbà míì tá a bá fẹ́ tún wò láti ní òye tó tún jinlẹ̀ sí. Pàápàá fún àwọn tó ń kọ́ ẹlòmíì tó ní opportunity láti kọ́ àwọn èèyàn míì, ẹ̀yọ̀ wọn lè lo àìmọye àwọn tó máa tán pé Pastor Sam, ọ̀rọ̀ yìí mo fẹ́ fi wàásù lọ́la ò ṣe àláwọ̀ yẹn, ọ̀rọ̀ mi kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni, it can be used, ọ̀rọ̀ Ọlọ́run ni. Ẹ̀rí ẹ̀kọ́ mẹ́ta ni mo pè. Ẹ̀kọ́ àkọ́kọ́, the ox teaches us a lesson about salvation. Wọ́n ní màálù kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìgbàlà. Màálù tẹ́ ń wò yẹn ó kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìgbàlà. Ẹ̀rí Bíbélì sọ̀rọ̀ kan nípa màálù tó dẹ̀ jọmọ́ ọ̀rọ̀ ìgbàlà. Nínú ìwé Isaiah chapter 1 verse 3, Bíbélì sọ pé ó ní màálù mọ olówó rẹ̀, gbogbo yín lẹ gbà pẹ̀lú mi. Màálù mọ olówó ẹ̀. Tabari ẹni tó sin nǹkan ọ̀sìn rí, tabari ẹni tó sin nǹkan ọ̀sìn rí, nǹkan ọ̀sìn ni mo pè é ní nǹkan ọ̀sìn, bóyá ẹ̀sìn ajá rí, ẹ̀sìn adìyẹ, ẹ̀sìn pẹ́pẹ́yẹ, ẹ̀sìn tòlótòló, ẹ̀sìn màálù tá a tún sọ yìí náà, kó jẹ́ ọmọ kékeré. Ẹ̀rí ní ọ̀dọ̀ wa lápá bíi a máa ń rí a máa sábà pè wọ́n ní bòròró nígbà tí à ń gbé ní Ìkàrẹ́ ní Ondo State, wọ́n pọ̀ bẹ́ẹ̀ dáadáa. Ẹ máa rí ọmọ kékeré, ọmọ tí ò ti lè ju ọmọ ọdún 14 lọ. Á dẹ̀ máa da àwọn màálù tó bí 50, 100, a máa dà wọ́n. Àkàrà mú gí ẹ̀dá níní, á dẹ̀ máa dà wọ́n. Ibi tó bá ní kán lọ náà máa lọ o. Ibi tí ò bá ní kán lọ òun gbọ́dọ̀ òun ní lọ bẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run máa pé o. Màálù mọ olówó rẹ̀, kẹ́tẹ́kẹ́tẹ́ sì mọ ibùjẹ olówó rẹ̀, ṣùgbọ́n Ísírẹ́lì kò mọ̀. Òye kò yí àwọn ènìyàn mi. Òye á yé wa lórúkọ Jésù. Ẹ̀rí ṣe rí èrèdí ìgbé ayé, èrèdí gbígbé nínú ayé kì í ṣe ká lè ṣe tó wù wá, ṣùgbọ́n ká lè ní òmìnira ni nínú Kristi. Màá ṣàlàyé ẹ̀ fún wa dáadáa. Ṣé ẹ mọ̀ pé
ó rọ àwa èèyàn lọ́rùn láti sọ fún àwọn èèyàn pé fímílẹ̀ o èmi mo nira mi o fímílẹ̀ o ẹ lè máa bá ẹlòmíì ìwé àníkẹ́ fòun lẹ̀ òun ló nira ẹ̀ error ni mistake ni kò sẹ́ni tó dá nira ẹ̀ láyé yìí ẹ lè máa gba ẹlòmíì níyànjú kó dẹ̀ bínú kó nírọ̀ fi mí sílẹ̀ mo ṣàlára mi mo lè fẹ́ ìyàwó tí mo fẹ́ mo lè lọ́kọ tí mo fẹ́ ní mo lè marry lánàá kí n divorce ẹ̀ lónìí kí n gbowó ọwọ́ ẹ̀ kí n lọ bẹ́ lómi èmi mo lára mi irọ́ o lára ìrìndí gbígbénú ayé nìkiri ní wánú ayé kì í ṣe láti gbérú òmìnira bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ká gbé nínú òmìnira kan tó yàtọ̀ sí èyí tí mo sọ yẹn òmìnira wo òmìnira lọ́wọ́ ẹ̀ṣẹ̀ òmìnira lọ́wọ́ ẹ̀mí òkùnkùn àti òmìnira lọ́wọ́ ikú nǹkan tí Ọlọ́run fẹ́ fún àwọn ọmọ yẹn nìyẹn so tó bá ti rí pé àwọn arábí àwọn èèyàn yín tẹnu mọ́ mú láwọn èèyàn yín tí bá láwọn èèyàn yín kì í ṣe àwọn fámìlì yín o àwọn arábí tó pẹ́ ránù ẹ̀ṣọ́ Ọlọ́run ni o pé ẹ̀yin ẹ̀mí òkùnkùn ẹ̀yin ẹ̀mí náà Jésù ara tẹ́ ẹ bá fi Jésù ṣe kò kárí ayé ẹ̀ tó jẹ́ Olúwa àti olùgbàlà ẹ̀ ara àǹfààní ẹ̀ ni pé èèyàn máa ní òmìnira lọ́wọ́ ẹ̀mí òkùnkùn pátápátá máa sọ fáwọn èèyàn tí bá ń sọ experience mi fún àwọn èèyàn àwọn kan tábàjọ́ sọ wá ní ìṣẹ́ pé Pastor Sam lẹ́yìn mọ̀ ní ṣé àjẹ́ máa sọ pé Pastor ṣe èèyàn ní Pastor Sam ní ṣẹ́ẹ̀rù bóyá àlùjọ̀nù ni no ẹ̀rí commitment wa sí Ọlọ́run ló matter most ẹ̀rí ṣẹ́rí ọ̀nà tí a dẹ̀ lè fi lè rírú òmìnira tí mò ń sọ yẹn òmìnira lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀mí òkùnkùn àti ikú òun náà ni pé láti wá olúwa tòótọ́ rí olúwa tó tọ̀nà the right master we need to find the right master that will be the Lord of our life so ká tó lè rú òmìnira bẹ́ẹ̀ a gbọ́dọ̀ nírú olúwa bẹ́ẹ̀ ntí èèyàn ò bá ní kì í fún yàn ntí èèyàn bá Jésù nìkan ló dẹ̀ nírú òmìnira bẹ́ẹ̀ lọ́wọ́ tó lè fún wa bó ṣe wà báyìí mi ò lè fún yín ní òmìnira lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mi ò lè fún yín mo lè wàásù sí yín kẹ́ má dẹ́ṣẹ̀ o ṣùgbọ́n mi ò ní ipá àti agbára láti fún yín ní òmìnira lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mi ò ní ipá àti agbára láti fún yín ní òmìnira lọ́wọ́ ẹ̀mí òkùnkùn ẹ̀rí Jésù lè fún yín ní àwọn òmìnira yẹn ẹ dẹ̀ gbọ́dọ̀ commit ayé yín sí ọwọ́ Jésù kì í ṣe sí ọwọ́ èmi àwọn kan tí pásọ̀ kì í fẹ́ sọ àwọn pásọ̀ wọn yẹn àgàmọ́ra yóò kì í fẹ́ sọ nìyẹn wọ́n fẹ́ kẹ́ commit ayé wọn sí ọwọ́ wọn irọ́ o kó èmi tí mo bá yín sọ̀rọ̀ mo commit ayé mi sọ́wọ́ Jésù mo fẹ́ kẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ kẹ́ commit ayé yín sọ́wọ́ Jésù yẹn tẹ́ bá wọ àwọn apostoli tí Jésù gbéṣẹ́ lé lọ́wọ́ wọn ò divert attention àwọn èèyàn sára wọn o Jésù yẹn wọ́n máa ń tẹnu mọ́ ní tẹ́ bá kàwé bẹ̀rẹ̀ wọn Jésù tó kú tó jíǹde fún wa yẹn èyí tó máa ń darí àwọn èèyàn sí nìyẹn so irú òmìnira tí mò ń sọ yẹn a máa rí ìfẹsẹ̀múlẹ̀ nínú ìwé Romans chapter 8 verse 2 ẹ̀yin ìwé bíbélì sọ kíní kan níbẹ̀ Romans chapter 8 verse 2 ẹ dákun tẹ́ bá ní bíbélì tẹ́ máa ṣe tẹ́ bá ní ẹ listen sí mi kankan náà ni bíbélì sọ pé nítorí nípa òfin ti ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ikú ṣe irú òmìnira tí mo ń sọ nìyẹn o kì í ṣe òmìnira pé èmi mo nira mi o irọ́ o kì í ṣe òmìnira pé mo lè wọlé time tó bá wù mí ṣe rántí bàtẹ́ ìbá àwọn dáàdì sọ́njọ́ yẹn no mo lè wọlé nígbà tó bá wù mí mo nira mi o you can't control me irọ́ o tó bá jẹ́ pé ẹ fi Jésù ṣe olúwa yín ní ọ̀rọ̀ yẹn ò ní jáde lẹ́nu pé you can't control me Jésù automatically láyé yẹn á bọ́ sí abẹ́ ìṣàkóso Jésù Kristi Galatia náà tún sọ ọ̀kan tó jọ bẹ́ẹ̀ Galatians chapter 5 verse 1 ó nítorí náà ẹ dúró ṣinṣin nínú òmìnira náà èyí tí Kristi fi sọ yín di òmìnira kí ẹ má sì ṣe tún fi ọrùn bọ àjàgà ẹrú mọ́ ṣẹlẹ̀ bẹ́yẹn so nǹkan táwọn èèyàn pè ní òmìnira lé ní ìsìnrú ni kì í ṣe òmìnira ṣùgbọ́n òmìnira gangan ṣùgbọ́n ọ̀nà tó lè gbà fi rí bẹ́ẹ̀ òun ni ká ṣe kí ni o ká fetí sí ká kẹ́kọ̀ọ́ lára màálù níbẹ̀ yẹn wípé màálù mọ olówó rẹ̀ ìbéèrè tí wọ́n bèèrè lọ́wọ́ yín mà ní pé sẹ́yìn mọ olówó yín ẹ jẹ́ ká tiẹ̀ ká tán màálù mọ olówó rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ sì mọ ibùjẹ olówó rẹ̀ ṣùgbọ́n Ísírẹ́lì kò mọ̀ òye kò yé àwọn ènìyàn mi òye kò yé àwọn ènìyàn mi ẹ̀rí mo láìkọ̀ ọ̀rọ̀ yẹn gan òye kò yé àwọn ọlọ́run oní màálù tẹ́ ń wú yẹn lọ kẹ́kọ̀ọ́ lára màálù mọ olówó ẹ̀rí tó bá ti mímí mọ báwọn tó ń sin màálù ṣe máa ń ṣe ẹ̀yin tẹ́ ń sin adìyẹ rí kúkúrú mi ìmúrúkọ tẹ́ ń pè wọ́n ẹ̀yin tẹ́ ń sin ajá ẹ fún àwọn ajá lórúkọ ń tẹ́ ẹ bá sọ fún wọn báyìí wọ́n máa ṣe ẹ̀rí. ṣùgbọ́n mo gbàdúrà pé Ọlọ́run á fún wa ní oore ọ̀fẹ́ láti fi ayé wa sábẹ́ ìṣàkóso Jésù Kristi mo sọ lẹ́ẹ̀kan mo rántí ní
àwọn ọdún yẹn sẹ́yìn tí à ń ṣe iṣẹ́ ìránṣẹ́ ní Ìkáràmù Àkókó kọ́ yẹn, Ìkáràmù Àkókó ṣe rí nílùú yẹn nígbà yẹn mi mọ́ báyìí o, ṣùgbọ́n nígbà tí àwa ń gbé bẹ̀ a máa ń pa àwọn kan ní bòròró. Ṣé láwọn bòròró yẹn mi ò mọ bí wọ́n ṣe fọ́ọ̀mù orúkọ yẹn, mi ò dẹ̀ wádìí ẹ̀wò bòròró yẹn ni mi ò mọ nǹkan tó túmọ̀ sí. Mo ṣáà pé bòròró náà máa ń pè wọ́n, bóyá ìlú wọn tó ti wá ní o, bóyá ilé àti wọn ni o, bóyá ó dẹ̀ ní nǹkan tó túmọ̀ sí nílùú wọn. Iṣẹ́ tí wọ́n ni pé láti máa kó àwọn màálù káàkiri, wọ́n máa ń kó wọn wọ ìlú yẹn, wọ́n máa ń rìn káàkiri ojú ọ̀nà ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n ìyàlẹ́nu tó wà ń bẹ̀ ni pé Bíbélì pé ó pé gan, ó ní màálù mọ olówó ẹ̀, ṣùgbọ́n àwọn èèyàn àwọn kìrìsìtẹ́nì ò mọ olówó wọn, àwọn kìrìsìtẹ́nì ò mọ olówó wọn. Kí ló dẹ̀ fà á? Kìrìsìtẹ́nì ò ní òye ìgbàlà. Tó bá ní òye ìgbàlà ni àwọn onídìrí nǹkan tá a ti rìn nínú ṣọ́ọ̀ṣì lónìí kò ní farahàn. Ṣé iná ti wá ní sí pé ẹ̀ṣẹ̀ gan ò sí láàrin àwọn ìjọ mọ́, ẹ̀ṣẹ̀ ti transfer sórí àwọn pastors. Tẹ bá lóye ẹ̀dá, tẹ bá nǹkan tó ṣẹlẹ̀ lónìí, ó dàbí pé àwọn pastors gan àwọn ló manufacture ẹ̀ṣẹ̀ yẹn, àwọn ọmọ ìjọ ò fẹ́ máa dẹ́ṣẹ̀ gan mọ́ ẹ̀rí. Tẹ bá wò dáadáa ní ọ̀rọ̀ bòròró tí mò ń sọ yẹn, ó wá di ọjọ́ kan lọ́jọ́ sátidé láàárọ̀ ni, a wà lórí bákónì akàngbátẹ́gùn láwárí àwọn màálù yẹn wọ́n pọ̀ gan, wọ́n dẹ̀ ń bọ̀ wọ́n dẹ̀ wá ń wo ọmọ kan níwájú wọn bó ṣe pọ̀ tó yẹn. Ọmọ yẹn ò lè tó bá tó ọmọ ọdún 14 years, mi wà ṣọ́ọ̀pù tó 14 years. Ọmọ pínísín ó kàn mú ọ̀pá dání, òun ló ṣáájú. Mo nígbà àwọn dádì ẹ̀ wà lẹ́yìn. Bó jẹ́ ṣe kéré tó yẹn, àwọn màálù yẹn dẹ̀ rí o, bó ṣe kéré tó yẹn ẹ ń láti wọlé báyìí ní kẹ́ tó rí ọmọ yẹn níbi tó kéré dé. Tẹ́tẹ́ bá wà ní lẹ́bù màálù yẹn, ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ wọlé ni, ó dẹ̀ ṣáájú wọn, kò tí ẹ bẹ̀rù kò wẹ̀yìn, kò sá, ó dẹ̀ lọ àwọn dẹ̀ tẹ̀lé, tó bá náwó báyìí ibẹ̀ náà máa tó bá àmọ́ṣá máa wẹ̀ àwọn bàbá ọmọ yìí dẹ̀ fi ọmọ yìí sílẹ̀ àṣẹ àti ìrìn kankan. Nígbà táwọn màálù yẹn dà tán báyìí, ta ló tẹ̀lé wọn lẹ́yìn? Ọmọ kékeré tó kéré ju òun gan fúnra rẹ̀ lọ ló wà lẹ́yìn. Ètò wájú yẹn dàbí ẹ̀gbọ́n, ètò wájú yẹn dàbí àbúrò, ètò wà lẹ́yìn ó dàbí àbúrò, ètò wà níwájú àwọn màálù yẹn ó wá dàbí ẹ̀gbọ́n. Òyìn tó wá lọ kéré jù, ọ̀pá ẹ̀ gan tó bá bí ọ̀pá ẹ̀ sílẹ̀ báyìí ó ga jù lọ. Mo kàn pariwo ni wọ́n ní kí ló dé, mo ní bàbá àti ìyàwó ló fi àwọn ọmọ ilé kan dàbọ̀, àwọn èèyàn fi ṣe ẹ̀ pé ìkẹta ti ṣe láti inú oyún pé nǹkan tí kì í mọ́ sọ yìí. Mo ní Ọlọ́run máa kúṣẹ́ o, màálù mọ olówó ẹ̀. Kí ló fà á? Wọ́n ti tara wọn fún olówó yẹn, wọ́n ti ta ayé wọn fún olówó yẹn, wọn ò kíà. Ẹ jẹ́ ká lọ bí lẹ máa dorí kọ ìbàjẹ́ ẹnu mọ́tò kọ̀ọ̀kan wọn ń lọ nìyẹn. Ṣùgbọ́n àwọn bẹ́ẹ̀ sọ pé àwọn Ísírẹ́lì wọn ò mọ̀, ṣáwa mọ̀ báyìí. Nítorí máa ń bèèrè ara mi ní ṣé mi mọ Ọlọ́run bí màálù ṣe mọ olówó ẹ̀, ṣé mo mọ Ọlọ́run dé stage yẹn? Ṣé mo mọ̀ débi pé ibi tó bá darí mi sí ni màá lọ? Ṣé mo mọ̀ bẹ́ẹ̀? Ẹ̀kọ́ ńlá ni kíní yẹn dẹ̀ kọ́ wa ní tòótọ́. Ẹ ká tún bẹ̀rẹ̀ ká lẹ́ẹ̀kan sí. Mo ka Isaiah chapter 1 verse 3, ó ní màálù mọ olówó rẹ̀, kẹ́tẹ́kẹ́tẹ́ sì mọ ibùjẹ olówó rẹ̀, ṣùgbọ́n Ísírẹ́lì kò mọ, òye kò yé àwọn ènìyàn. Tẹ́ bá dẹ̀ wò lónìí, òye àwọn kìrìsìtẹ́nì, ta ló fẹ́ fòye yé wọn gan? Ẹ sọ fún mi. Ẹjú ẹnìkan fún mi tó lè fi òye yé wọn. Nígbà pé ọmọ ìjọ àjọ tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn sẹ́, mo ti sọ níbi kan láàárọ̀ lé ní pé ó dàbí pé kíní yẹn kàn yà mí lẹ́nu ni. Nígbà tó sọ pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́, dáàdì gan ti ń change, ṣe pé wọn kì í bínú bíi tìgbà yẹn mọ́, ẹ̀rí ìbínú yẹn ti ń lọ díẹ̀ lọ́nà máa ń gbá èèyàn. Mo ní lẹ́nu ọmọ ìjọ ló sọ bẹ́ẹ̀ nípa pásítọ̀ o, ẹ̀rí irú ẹni bẹ́ẹ̀ ló dẹ̀ kó ayé ẹ̀rí lọ́wọ́. Ẹ̀rí Ọlọ́run sọ pé àwọn èèyàn wọn ò mọ òun, tàná wà mọ̀ báyìí, wọ́n mọ pásítọ̀ wọn. Tí pásítọ̀ wọn bá sọ ni o, tí pásítọ̀ mi bá sọ fún ọmọ ìjọ pé yá kọ ìyàwó ẹ̀ lọ́la àjẹ́ ni ó máa kọ́ nìyẹn. Mo sì ń bá àwọn dáàdì kan jà lénìí nígbà tí wọ́n sọ pé iṣẹ́ bí wọn láti kọ obìnrin yẹn, nígbà tí ìránṣẹ́ Ọlọ́run sọ pé kí n lọ kọ mi, ẹ lọ jókòó mi ti tó yín lọ́jọ́ orí táwọn pásítọ̀ yẹ̀yẹ́ tí wọ́n ti sọ̀rọ̀ àná fún mi nígbà yẹn pé àjẹ́ níyàwó mi ti tó yín lọ́jọ́ orí. How old are you? Obìnrin bímọ fún yẹn mọ yẹn èlò àmọ́ first born yẹn èlò ni wọ́n ní 21 ní first born yẹn lẹ́sọ̀ balabala lẹ́nu. Wọ́n ní kẹ́kọ̀ọ́ láwọn náà ò mọ kí ni ń gbà tó pé ìránṣẹ́ Ọlọ́run, ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ẹ ti lọ verify lọ́wọ́ Ọlọ́run pé ṣé ìránṣẹ́ yín ni tó níyẹn? Àwọn ń wò mí, mo ló tọ́ ni mo bá yín sọ yẹn, ó lè le díẹ̀ bọ̀ tó tọ́ ni. Ẹ da obìnrin ẹ sí síbáṣìbò, ẹ wáyé àwọn ọmọ yín lẹ́yìn divorce yín, àwọn ọmọ tó yẹ pé wọ́n wúlò ní church tó ń ṣe dáadáa, gbàtẹ́ divorce ẹ̀ ò bá yé ṣe. Mo ta bá sọ̀rọ̀ nípa divorce ẹ̀ kàn rò bóyá eré là ń ṣe ni, erémọdé là ń ṣe. Ṣé ẹ̀kẹ́ make marriage yín work? Ẹ̀rí àṣé màmá yẹn tẹ̀ ti ń bẹ ọkọ ẹ̀ gan
ní gbogbo àyàn àṣẹ òun bẹ̀ ẹnu wọn náà fi sọ mi mọ̀ ìyàwó wọn mi ò mọ̀ ìyàwó yín báyìí kábàá sọ pé fún mi lówó bọ̀ mò ń sòótọ́ fún yín ni pé iṣẹ́ yìí mọ Ọlọ́run pásọ̀ yín kan jí lọ́jọ́ kan ó lájẹ ní ìyàwó yín kẹ́lé ẹ̀dẹ̀bẹ̀ sí gbógun ti ẹni ẹlẹ́ni lábàtẹ kẹ tó kọ kò sọmọ tó kú mọ́ lọ́wọ́ ní ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó bí nígbà tẹ tó kọ tán kò sí ètò kú mọ́ lọ́wọ́ àwọn tó ń jáde ní bá sì lẹ́ ń rí ẹ wá ní ayé yín rí bákan ṣé báwo ṣe ni mo ní èmi ò tó yín ní ọjọ́ orí òótọ́ dẹ̀ níwájú Ọlọ́run àti èèyàn táwọn pásítọ̀ méjì tí wọ́n ti pẹnu pọ̀ ẹ̀rín yín máa ń pa bí ẹ̀yìn kìrìsìtẹ́nì ẹ̀yìn gbàdé pé àwọn gbogbo rẹ̀ sọ́dọ̀ tí wọ́n ti lọ bá nǹkan kan náà ń sọ nǹkan tán gbọ́ lẹ́nu ẹ̀ ló náà ń sọ nǹkan tán gbọ́ nípa ẹ̀ náà ń sọ kì í ṣe nǹkan tán rí kò pọ̀ èèyàn ò lè rí nǹkan kan báyìí tó tako ọ̀rọ̀ Ọlọ́run kò possible bẹ́ẹ̀ ẹni wọ́n sọ fèmí náà rí pé wọ́n ní ọ̀gá akọrin ṣe realize pé kẹ́ tó fẹ́yàwó ayé yín bẹ́tà dáadáa ju báyìí lọ mú níbẹ̀ ni màtí wọ́n fẹ́yàwó náà yín náà ìwé báyìí ń ṣe rí ni àrùn ojú ni kì í ṣàrùn náà ṣẹ́yìn náà ráyè yọ ẹ̀ alẹ́ ṣe àjẹ́ ẹgbẹ́ wo ló wà wọ́n ẹgbẹ́ tó lágbára ni àṣà lórúkọ ẹ̀rí ìdàgbàsílẹ̀ délé ẹ̀ ńlẹ́ o ẹ̀rọ máa wọ́n ní àjẹ́ nìyí àní ta ló sọ mi máa bá sọ wà ló sọ èmi ò mọ̀ láì dá bá sọ ló ní àjẹ́ you are a witch ń gbọ́ wọ́n ní kílẹ̀ yín wá sọ lọ́ọ̀mà ní ẹ̀ṣẹ́ o wọ́n ní kàtí mo wá sọ ni pé tó wáyé pé kí n tó fẹ́ obìnrin kí n tó fẹ́ ìyàwó àṣà ti mọ̀ra tẹ́lẹ̀ á béèrè owó oorun màá rí fún á béèrè pé o ò ní fún mi lówó rẹ̀ màá fún bàtà ẹ̀dẹ̀ màá rà fún so bàtà wa fẹ́ra tán ní tó wá wù ní wípé kébì yẹn olòṣì débi pé òun gan ibi á máa pa á máa lù á máa gbẹ nǹkan mo sọ pásọ̀ wà ní ẹ̀ mo tó wá pé nǹkan tó fẹ́ nìyẹn èmi dẹ́dà ti play along with pẹ̀lú ẹ̀ ẹ̀yìn kájọ máa jìyà ń papọ̀ kì í ṣe pé bóyá ó lóun fẹ́ kọ̀ mí kí n máa jìyà àjọ ń jẹ́ ni logic ni kì í ṣe pé bóyá mo ti wà nínú ẹ̀mí nígbà yẹn ọ̀ mo gbọ́n tó báyìí ọ̀ mo ní òye bíbélì no logic ni now it's just arithmetic ni torí pé bọ́lá ṣe fẹ́ ká máa sin òun nìyẹn clearly kì í ṣe àwọn vague things tí ò make sense ni bíbélì sọ pé màálù mọ olówó ẹ̀ ni mo ṣe tì sí èmi àti yín pé ṣáwa mọ Ọlọ́run wa ṣé kìí ṣe ọ̀rọ̀ tẹ́nìkan bá sọ ló ń dictate ìrìn àjò ayé wa wọ́n á ní àwọn wà nú ẹ̀mí inú ibo lẹ́yìn wà mà tí pásítọ̀ yẹn bá wà nú ẹ̀mí yín náà sọ fún ẹ̀yin náà wà nú ara tó bá le jù tó bá ti bọ́ sínú ara yẹn bọ́ sínú ẹ̀mí kẹjọ àjà bẹ́ẹ̀ ni èèyàn ló máa jìyà ẹ̀ wọ́n máa sọ ọ́gbà kan wọ́n ní oníyà ló máa jẹ ètò jù ṣé èmi màá wá hẹ̀pẹ̀ jẹ díẹ̀ tó bá kù yẹn ni olúwa jẹ́ gbogbo ẹ̀ everybody asani kí ni ẹ̀kọ́ àkọ́kọ́ tí màálù kọ́ wa ẹ jẹ́ ká mọ Ọlọ́run ẹ jọ nítorí Ọlọ́run kò sí gbogbo nǹkan tó bá wà nínú ayé yín títí kan the last drop of your blood ẹ fi mọ Ọlọ́run wò ọ̀pọ̀lọpọ̀ wọn sọ ẹ̀rí náà pẹ̀lú pé wọ́n tẹ̀ gbé ìgbésẹ̀ kéékèèké wọ́n dán wò wọ́n ní so bọ́lọ́run ṣe dáa tó ní bẹ́ẹ̀ ni ó tún dáa jù bẹ́ẹ̀ lọ ó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí ṣáàmù olówó wa ẹ̀kọ́ àkọ́kọ́ tó kọ́ wa nìyẹn ìbéèrè tá máa dá dáhùn ní kò sẹ́ ẹ̀dá ara yìí kan lè bá wa dáhùn èmi ò lè bá yín dáhùn lè bẹ́mi náà dáhùn tó wá pé mi náà dúró síwájú yín báyìí lénìí tí gbogbo àgbáyé tí wọ́n ń wò mí anytime tẹ́nibọ́dì bá lọ sí YouTube pé àwọn fẹ́ lọ wo channel tí wọ́n ń wò mí tó wá pé èmi náà kí o Jésù kì í ṣe olúwa tèmi náà màá bá ń bẹ́ẹ̀ ẹjọ ẹ tó dá oko tó ló ń kọ ebè 1000 100 ló dẹ̀ kọ ebè 100 ló kọ wà ní ebè 1000 ló ń kọ kò yẹ kán bá ágì wọn bá tiẹ̀ mọ̀ pé lọ́nà bá yẹ kán filẹ̀ ni ṣe bí ìgbà ìkórè ìgbà tí iṣu bá ta á jẹ 100 iṣu ẹ̀ á jẹ tán so 900 yòókù yẹn á jẹ náà á jẹ ìgbà tẹ́ pé iṣu yìí ti tán ni ṣe bí ìjẹta la ṣe harvest mo tà ń bẹ̀ èlò lẹ́tà ṣe bí a rí yín lọ́jà ẹ mà tàbí 98 ń bẹ̀ bẹ́ẹ̀ ni ó máa ṣekú ẹ̀ mọ́ iye tó máa ṣẹ́kù ní 900 ló máa ṣẹ́kù ní kó máa dájìyà ẹ̀ mo gbàdúrà ẹ̀ ní jìyà lórúkọ Jésù ṣùgbọ́n ètò ṣe ń bẹ̀ ni wípé màálù mọ olúwa rẹ o ṣùgbọ́n Ísírẹ́lì ò mọ̀ ṣẹ́yìn mọ̀ ẹ̀kọ́ tá a kọ́kọ́ lára Epistle màálù nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì number 2, the ox teaches us a lesson about separation. Màálù kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa yíya ẹni sọ́tọ̀. Wow. Màálù ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ńlá nípa ṣe rí yíya ẹni sọ́tọ̀ nínú ayé ẹ rí pé Ọlọ́run dá gbogbo wa nínú ayé àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àtolówó àti tálíkà àtonílé àtàlejò àtẹnitórí ṣe àtẹnití ò rí ṣe àtẹyàn gidi àti wèrè gbogbo alájọ ń gbénu ayé yìí ṣùgbọ́n bá ṣe jọ ń gbénu ayé yẹn kókó kan farahàn wípé a gbọ́dọ̀ mọ̀ nípa yíya ara wa sọ́tọ̀ inú ayé làjọ ń gbé o
ṣùgbọ́n tá a bá ń bá ṣe ń yára sọ́tọ̀ àwọn ará bíi wọ́n á lu ayé yẹn pọ̀ mọ́ra tá a bá dẹ̀ kọ́ ìwà àwọn tí ó yẹ ká kọ́ ìyà tó ń jẹ àwọn tí wọ́n ń kọ́rù wà yẹn á jẹ kìrìsìtẹ́nì òun là ń bá yí dòní ní tó fà á nìyẹn tó fi dàbí pé ọlọ́run kìrìsìtẹ́nì tó dé òní kò lágbára tó fà á nìyẹn ẹ jẹ́ kí n fi kàn wá lára òfin tọ́lọ́run fún àwọn Ísírẹ́lì nípa màálù ẹ má bínú mo ń ṣí bíbélì ni Deuteronomy chapter 22 verse 10 Deuteronomy 22 verse 10 ẹ̀yọ́ mo ní màálù kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa yíya ẹni sọ́tọ̀ Deuteronomy 22 ó ní ìwọ kò gbọ́dọ̀ fi akọ màálù àti akọ kẹ́tẹ́kẹ́tẹ́ tulẹ̀ papọ̀ ọ̀rọ̀ yẹn ní agbára ẹ̀kọ́ láta kọ́ lára màálù nìyẹn ẹ wo mo ń wo documentary kan ní ọdún kan kò tí ì yẹ kó ju ọdún méjì lọ báyìí kò tí ì yẹ kó pé ọdún méjì gan torí time lockdown yẹn ni mo ń wo documentary pastor ni ṣùgbọ́n àgbẹ̀ náà tó ní pastor yẹn wọ́n ní oko màálù tó pọ̀ gan wọ́n ń ta màálù wọ́n ń ta ẹran wọ́n pa ẹran dẹ̀ wọ́n tún fa mílìkì ẹ̀yọ̀ pé ìyẹn pé ẹ̀yọ̀ mílìkì wọ́n fà jáde ẹ̀yọ̀ lára màálù tán tún ta wọ́n ní ìgò tó máa ń rọ́ sí bí small industry ni nígbà tí pastor yẹn ló ń kọ́ ẹ̀kọ́ yìí mo ń gbọ́ ìwàásù ẹ̀ ní ọdún yẹn ó nígbà tó ń kọ́ ẹ̀kọ́ yìí pé ìwọ kò gbọ́dọ̀ fi akọ màálù àti akọ kẹ́tẹ́kẹ́tẹ́ tulẹ̀ pọ̀ ó lóun náà ṣe research ẹ̀ mo fẹ́ ṣe experiment ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ tó tẹ̀yìn bá ṣe bẹ́ẹ̀ ó wá kẹ́tẹ́kẹ́tẹ́ ẹni tó bá mọ ẹṣin ó yẹ kó lè mọ kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ̀yìn bá ti mọ ẹṣin ó yẹ kó dá kẹ́tẹ́kẹ́tẹ́ mọ̀ dáadáa ó wá màálù kẹ́tẹ́kẹ́tẹ́ ò ga tó ẹṣin ẹni tó bá mọ kẹ́tẹ́kẹ́tẹ́ dáa donkey ò ga tó ẹṣin donkey kò ní stamina tó ẹṣin wá màálù àti kẹ́tẹ́kẹ́tẹ́ tí ó ń ga jura lọ now ó wá gbé kíní ìtulẹ̀ kíní ark ìtulẹ̀ ó gbé sẹ́yìn ilé ó wà lẹ́yìn ó wà ní kan máa lọ kò ṣe àṣeyọrí ẹ̀yọ́ mi sọ ẹ̀ fún wa o ó ní òun kọ́ àwọn ẹ̀kọ́ tó ní agbára wípé bíbélì ti sọ pé jù ó ní kí ẹni àgbẹ̀ ó ní kó put it into practice kó mú akọ màálù àti akọ kẹ́tẹ́kẹ́tẹ́ kó ní kan papọ̀ kan wá tulẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ó ní nàmbà wà ní kẹ́tẹ́kẹ́tẹ́ ló kọ́ ṣubú ó lóòtú gbé èdè lóòtú tún ní ẹ̀mọ́ ó ní ìgbà tó yá màálù ṣubú ẹ̀yọ́ ó nígbà tó wá yá ó ní wọ́n á ń lọ ẹ̀rí màálù ti wà wájú kẹ́tẹ́kẹ́tẹ́ wà lẹ́yìn ó ní wákàtí méjì ló ń lò fún research yẹn òun ò rí ilẹ̀ 3 inches òun ò rí 2 lọ́jọ́ yẹn ayọ̀lẹ̀ ibi tí mo nǹkan tó fẹ́ tà láti jẹ́ kẹ́ gbọ́ nìyẹn ṣe rí ó díjọ́ tó bá tó mọ ẹsẹ̀ bíbélì ní 2 Corinthians chapter 6 verse 14 and verse 15 ìjọ́ tó bá ní òye ẹ̀ dáadáa ìgbà ẹ̀ la máa tó understand pé wow so nǹkan ibi tí bíbélì ń lọ nínú ọ̀rọ̀ ẹ̀ ní ẹ̀rí 2 Corinthians chapter 6 verse 14 and 15 ó ní ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ mo like English here ó pè ní do not be unequally yoked tẹ́bá wọ̀ experience pastor yẹn ṣe yẹn àti nǹkan tá a kà nínú ìwé Deuteronomy 22 verse 10 yẹn pé akọ màálù akẹ́tẹ́kẹ́tẹ́ a ò gbọ́dọ̀ fi wọ́n sẹ́gbẹ̀ẹ́ ara báyìí ká máa tu oko òun náà pè ní unequally yoked yẹn pé mo bára mu ẹ má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ nítorí ìdàpọ̀ kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo ìdàpọ̀ kí ni ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn verse 15 ìrẹ́pọ̀ kí ni Kristi ní pẹ̀lú Bélíálì tàbí ìpín wo ni ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́ ẹjọ́ àwọn kan mẹ́rin clear mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n béèrè àwọn questions kan lọ́wọ́ mi mo ti kọ́ ẹ̀kọ́ lórí ẹsẹ̀ tí mo kà sí wa rí ìyẹn 2 Corinthians chapter 6 verse 14 and 15 ẹlòmíà ni ẹṣẹ́ nǹkan tẹ́ sọ ni pé ká má lọ rẹ̀ tó jẹ́ aláìgbàgbọ́ the best friend mi Muslim ni the best friend mi mo ti kí ni gan ni ó dá mo rántí lọ́dún yẹn lọ́gbà tí mo dáhùn mo ní ẹ má misinterpret ẹsẹ̀ rárá tọ́ ìyàtọ̀ wà láàrin being friendly àti become a friend being friendly ni pé a gbọ́dọ̀ ṣe dáadáa sí gbogbo ènìyàn ló gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ wa nǹkan ẹ̀dá mi tí mo lè lò nìyẹn ṣùgbọ́n tó bá ti wá ń di pé
ọ̀rẹ́ àjọrìn, ọ̀rẹ́ àjọgbara nímọ̀ràn, ọ̀rẹ́ àjọ tẹ̀síwájú papọ̀, ọ̀rẹ́ àjọ ṣe bísínẹ́sì. Tẹ́ ẹ bá ti fi àìdọ́gba dàpọ̀, ó máa yọ lẹ̀ ṣáá ni. Kò tí ì síbi tí kinní yẹn ti ráìtì rí. Lọ́dún kan náà mọ́ mi kan sọ story kan fún mi. Story yẹn ó wà pathetic gan. Mo ṣe ń feel it sin. Ẹ̀rí wọ́n lẹ́ nìkan pharmacy ni ó wá fẹ́ fi ṣọ́ọ̀bù pharmacist ẹ̀ lẹ̀. Ó fẹ́ fi ṣọ́ọ̀bù yẹn lẹ̀ fún wọn. So ó fẹ́ padà sí Nàìjíríà. Ó fẹ́ ta gbogbo àti ṣọ́ọ̀bù àti gbogbo ọjà ogun ó fẹ́ ta fún wọn. So àwọn take over company yẹn òun padà sí Nàìjíríà. Mi mọ̀ bẹ́tọ̀ ti mọ́ra wọn. Ṣùgbọ́n mo wà skeptic gan, mo jẹ́ kán mọ̀ dáadáa. Number one, àwọn tó bá wọ̀n mi dáadáa mọ̀ pé mo máa ń sábà sọ fún wọn pé ó pè kí n má ṣe partnership. Dákẹ́ tọrùn bọ́ kí ni. A lot of people tẹ́ máa ń torí pé ẹ̀lú máa ní àwọn ń lọ chọ́ọ̀chì. Ṣé tẹ́ ẹ̀ máa lọ chọ́ọ̀chì ó ti wá túmọ̀ sí pé onígbàgbọ́ ni? No. Ó yẹ kí ẹ ti mọ fact yẹn dáadáa. Then ẹ̀ẹ́dẹ̀ lè mọ yàn. Tẹ́ ẹ̀ bá ti bá fowó dárí. Tẹ́ ẹ̀ bá ti bá fowó dárí ẹ̀ lè dámọ̀ láyé kò possible. So wọ́n ti bí sọ pé ẹ má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ yẹn. Business mo sọ yẹn ó so backfire fún mọ́mí yẹn gan. Ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ṣùgbọ́n èlé tí wọ́n fi ṣe àpẹẹrẹ gangan nínú ẹ̀kọ́ yìí ni pé àwọn dáàdì kan wọ́n fẹ́ bẹ̀rẹ̀ business wọn ní ẹnìkan pé ọ̀rẹ́ tímọ́tímọ́ wọn ní but àwọn tèmi ló ti but Muslim ní àdúrà wo làwọn máa gbà mo ní àdúrà wo làwọn máa gbà fún èwo wọn ní Muslim ní ẹ fẹ́ jọ dá business pọ̀ mo ní you can be friendly to your friends, you can be friendly to anybody, you can be friendly to but tó bá ti di pé ẹ fẹ́ dá business pọ̀ ẹ fẹ́ gbé yòókì papọ̀ ọ̀níkọ́ yòókì náà ń pè yẹn bẹ́ẹ̀ náà ti marriage mi ìfẹ́ sọ ti marriage lẹ́nìí màá fi yẹn lẹ̀ sí day one program wa ní London màá fi yẹn lẹ̀ sí day one tó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ní ìbéèrè nípa marriage kan so mo fẹ́ nípa day one yẹn ìbéèrè àti dáhùn ló máa pọ̀ jù gbogbo ìbéèrè téèyàn bá ní láyé nípa marriage ẹ kàn rí pé àwọn bible verses kan lá máa dáhùn lọ́wọ́ kọ̀ọ̀kan tí ò ní sí àríyànjiyàn bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run wọ́n ṣàní ẹni yẹn pé àwọn kìrìsìtẹ́nì gan ìwà mú dá àwọn aláìgbàgbọ́ kìíní kan ní àwọn kìrìsìtẹ́nì wọ̀ ìwọ́sùn bá jẹ́ pé ẹjọ́ ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì òun lè fọkàn sí ó ṣẹlẹ̀ sáwà náà rí ṣá so ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì lẹ́ bí pé tó pé ẹni tí ń lọ ṣọ́ọ̀ṣì ìwọ náà ń lọ ṣọ́ọ̀ṣì kìrìsìtẹ́nì lẹ́ni yẹn no ẹ má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ àwọn lélẹ̀ tí ẹ̀ wá wà àwọn nẹ́ẹ̀sì mo lókè a máa gbàdúrà ni so àdúrà wo la máa gbà Olúwa ká ẹ kí iṣẹ́ yọrí sí ìbùkún ni fún ọdún bíi méjì iṣẹ́ yẹn kàn dojúrú ṣáá ni ó kàn dojúrú ṣáá ni nígbà tó wá tán wá yá wọn ni àwọn ti gbàdúrà àwọn ti gbàwẹ̀ pé àwọn ò rí nǹkan kò sí nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ wọn gan náà sọ pé àwọn kò máa gbàdúrà mo ní ọ̀rẹ́ yìí wọn lórúkọ máa gbàdúrà ẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ibo lòun mú bísínẹ́sì orúkọ bísínẹ́sì lọ ibo lòun mú orúkọ bísínẹ́sì lọ ó wá sọ fún wọn àwọn náà dẹ̀ bèrè wá bèrè àwọn àfáà mẹ́rin kò ní àwọn àfáà mẹ́rin kan ní Nàìjíríà ìkan wà ní Ìlọrin ìkan wà ní Èkó ìkan wà ní Ìbàdàn ìkan wà l'Óṣogbo pé àwọn àfáà yẹn wọ́n gbóná bí wọ́n á sọ wọ́n gbóná bí kíni wọ́n gbóná bí àpárá òní bísíǹsì yìí ṣe ń lo òkè àbí àwọn adákẹ́ wọn lè sọ̀rọ̀ wọn ni ẹ ti fi àìdágbọ́ dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ ẹ̀yin mórúkọ bísíǹsì yẹn lọ sọ́dọ̀ Jésù òun mórúkọ bísíǹsì yẹn lọ sọ́dọ̀ àfáà èwo lẹ́rù bó máa ṣiṣẹ́ nu méjèèjì ẹ ti mo ní kò mo ló máa yọ ọ́ lẹ̀ mo ló yọ ọ́ lẹ̀ yẹn ẹ̀yin ìgbà tó dẹ̀ wáyé wọ́n sọ pé jọ o máa mórúkọ bísíǹsì wa lọ sọ́dọ̀ àfáà o Jésù tó fún wa o ìgbà kò wá ní àkíní táṣí tá gbé kíní kan wá pé ká máa pé a máa dì mọ́ ọ́fíìsì wa nílùú òyìnbó nǹkan tí màá yẹn sọ nìyẹn wọ́n láwọn parí pé nílùú òyìnbó ní àlọ́jọ́ kò síbẹ̀ nǹkan tẹ́yìn báyìí nìyẹn fi ń ṣe kíní kan ẹ̀rí wọ́n pín yàgbẹ̀yìn ni kí ló fà á torí pé Ọlọ́run tẹ́nìkan sìn bí àṣẹ ní àìdọ́gba wọ́n ti fi ìbéèrè pọ̀ ń bẹ́ẹ̀ àwọn fẹ́ jẹ́ olódodo bíbélì sọ pé ìdàpọ̀ kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo àwọn dẹ̀ fẹ́ jẹ́ olódodo ṣùgbọ́n wọn lè garanti òdodo ẹnì kejì àwọn fẹ́ wà nù mọ́lẹ̀ wọ́n dẹ̀ wà nù mọ́lẹ̀ yẹn ṣùgbọ́n wọn lè garanti ẹnì kejì bíyà nù mọ́lẹ̀ ló wà bíbélì sọ wọn ní ìdàpọ̀ kí ni mọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn àwọn fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù
ṣùgbọ́n wọn ò lè garanti pé ọ̀rẹ́ wọn tán jọ dá business sílẹ̀ yẹn òun fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù bẹ́ẹ̀ náà dẹ̀ béèrè yẹn ó ní ìrẹ́pọ̀ kí ni Kristi àti tó ní pẹ̀lú Bélíálì abẹ́rẹ́ àwọn jẹ́ onígbàgbọ́ nínú Jésù Olúwa wa àwọn ẹnìkejì tọ́jọ́ dá business sílẹ̀ wọn ò lè garanti pé onígbàgbọ́ náà lẹ̀nu Bíbélì náà dẹ̀ béèrè ó ní tàbí ìpín wo ni ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́ ayọ̀lẹ̀ mi sọ ìgbéyàwó tó jẹ́ pé ọkọ àti ìyàwó aláìgbàgbọ́ ni wọ́n gbà tán fẹ́ra ẹ̀yọ aláìgbàgbọ́ ni wọ́n tún wọ́n nígbà tó dé àárín kan ìyàwó gba Jésù lórí àtolúgbàlà ẹ̀yọ mínísítírì tí ẹ bẹ̀rẹ̀ nìyẹn kọ́ ni mò ń sọ ṣùgbọ́n ó mọ̀ lọ́kàn rẹ pé ẹni tó fẹ́ fẹ́ red flag rèé gangan then bí sọ pé ṣé èèyàn méjì lè rìn láì ṣe pé wọ́n rẹ́ ẹ̀ so àwọn àlàyé kan wà ń bẹ so dáadé ẹ̀ ń sọ ń gbà yín bá ti ṣẹ́ ti wá dojú àdúrà òun náà máa gbà mú ní ẹ̀gbọ́n kan ti bẹ́ẹ̀ lè sọ ni àdúrà ò yọ mọ́ kàtí bẹ́ẹ̀ ẹ̀kọ́ lọ jáwọ́ nínú bísíǹsì ọ̀hún kẹwàá ò bóyá Ọlọ́run ti yín tẹ̀yìn mọ̀ bóyá ó máa gbé yín sókè nítorí ẹ̀ ṣe nìyẹn nítorí ẹ̀ gbà wọ́n là nìyẹn àwọn dáadé tí mo ń sọ yìí wọ́n ti ra àmọ́ iye ka ilẹ̀ sí kí wọ́n ti ń pè sí Ogun State wọ́n ní Ogun State ńlẹ̀ wà tí wọ́n ra jagbajagba wọn fi ń dáko ẹ̀rí number 3 ẹ̀kọ́ kẹta so ẹ má jẹ́ ká gbàgbé kejì yẹn o wọ́n sọ pé wọ́n ní màálù kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìyára ẹni sọ́tọ̀ ẹlòmíì ọ̀rẹ́ kò sún ẹ̀ ọ̀rẹ́ kò sẹ̀ láyé òun dáadẹ́ mọ̀ bó ṣe ń yálé wòlíì ló ń yálé àfà ẹ̀yìn mẹ́rin lọ́run wí òun ni ọ̀rẹ́ kò sún ẹ̀ o then o kò sàmọ́ pé inú ewu lòún gbé bẹ́ẹ̀ ti sọ ní ìrẹ́pọ̀ kẹ́ni dàpọ̀ kẹ́ni ẹni pẹ̀lú nǹkan bẹ́ẹ̀. Number 3, the ox teaches us a lesson about service. Wow. Màálù kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìyọ̀ǹda ara ẹni. Hey, Ọlọ́run mi o. Proverbs chapter 14 verse 4. Ó ní níbi tí kò sí màálù, ibùjẹ ẹran a máa mọ́ tónítóní. Ṣùgbọ́n nípa agbára akọ màálù ni ọ̀pọ̀ ìkórè ti ń wá. Oh my God. Níbi tí kò sí màálù, ibùjẹ ẹran a máa mọ́ tónítóní o. Ibùjẹ ẹran nìkan kọ́ ló máa mọ́ sitting room gan mọ́ tónítóní tí ò bá sí màálù ṣùgbọ́n tí màálù bá wà ẹ̀yìn kí màálù wà lóko lóòótọ́ nígbẹ̀ màálù rún o lóòótọ́ ni àgbẹ̀ tó ń sin màálù ó máa fọlẹ̀ ó máa fọ omi o ṣùgbọ́n mílìkì ti garanti fún wọn ẹran ti garanti fún wọn owó gan garanti fún wọn torí pé wọ́n lè decide kí wọ́n fẹ́ ta màálù yẹn lódìdí láti ẹ̀ palẹ̀ràn ẹ̀rí nǹkan tí bẹ́ẹ̀ lè sọ nìyẹn ó sọ nípa service tẹ bá dẹ̀ wo màálù tí iṣẹ́ tá má tarabọ iṣẹ́ lójú yín ẹ̀rí they make things happen ìdílé tó yẹ kébi pakú bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú ọgbà àjàrà Ọlọ́run màálù kọ́ wa láti yọ̀ǹda ara wa fún iṣẹ́ Ọlọ́run ẹ̀rí iṣẹ́ ìjọ ó ṣe láàánú pé ìjọgàn tí ẹ mọ iṣẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní mo béèrè wọn pè mí sí pastors conference kan wọn á ti wà béèrè wọn ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run kí tiẹ̀ ní iṣẹ́ ìjọ gangan wọ́n wò bí olóńdó wọn ní iṣẹ́ ìjọ láti kẹ́kọ̀ọ́ Bíbélì láti mo ló máa ṣe mo níṣẹ́ ìjọ ni láti plant láti water láti harvest mo lẹ́nìkan ló sọ kan tó fẹ́ jọ mọ́ iṣẹ́ ìjọ tọ́lọ̀ nǹkan tí iṣẹ́ tí ìjọ wá ṣe láyé pé láti gbìn láti bomirin láti kó ìkórè tó pọ̀ fún Ọlọ́run kí ló ń gbìn ọ̀rọ̀ Ọlọ́run wọ́n á gbìn ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn àwọn ènìyàn wọ́n á gbìn ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn àwọn ènìyàn wọ́n á wọ́tà wọn wọ́n á kó èrò jọ wọ́n máa fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn òun náà pè ní church wọ́n á ní bra wọ́n máa fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn then wọ́n á jèrè ọ̀pọ̀lọpọ̀ harvest sí ìjọba Ọlọ́run iṣẹ́ ìjọ nìyẹn yẹn náà máa fi ti máa ti ní ọmọ ìjọ tó bá jẹ́ pé ẹkún tó ń sun lójoojúmọ́ ni pé mi wá ṣọ́ọ̀ṣì lánàá kò sẹ́ni tó wá mi inú mi tó pé ẹkún tó ń sun kan máa ń leave wọn behind ni pé níbi tó bá ti gba Ọlọ́run tó bá gba Jésù lórí àtúndùgbà rẹ̀ wọ́n náà tún dìde fún ìrànlọ́wọ́ ẹlòmíì ni wọ́n náà tún dìde ni o tún gbọ́dọ̀ gba ẹlòmíì o tún gbọ́dọ̀ so èso ṣe gbé bí èso igi tí o bá so èso a máa ṣe kí ni so exactly nǹkan tó wà ń bẹ nìyẹn so iṣẹ́ tí ìjọ yẹ kó ṣe nìyẹn tó wáyé pé àwọn iṣẹ́ tí mo sọ yìí yẹ kí ìjọ ṣe láti gbìn láti bomirin láti kó ìkórè fún Ọlọ́run wọ́n máa nídìí àwọn òṣìṣẹ́ o tó máa ṣe o màálù kọ́ wa ní ẹ̀kọ́ yẹn o màálù máa ń farabalẹ̀ ṣiṣẹ́ o you will see an ox pé ó wà dedicated to his duty ẹ̀yìn láì complain èyí tó bá rí bẹ́ẹ̀ ló máa jẹ́ ẹ̀rí
ṣùgbọ́n iṣẹ́ ń lọ láti make provision. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run retí lọ́wọ́ ẹ̀yin àti èmi láti lo ń tá a mọ̀ fún ìtẹ̀síwájú Ọlọ́run. Máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pé tí wọn ò bá rí nǹkan jẹ ẹ̀yọ̀ nínú iṣẹ́ tá a gbélé wọn lọ́wọ́ wọn ò ní ṣe dáadáa. Wọ́n bá ń bẹ̀ yẹn kì í ṣe duty tèmi ẹ̀rí. Ṣùgbọ́n I'm living a life of service. I always ask myself pé bó mo ti lè serve, where next will I serve? Ibo máa tún wúlò fún Ọlọ́run. Kò sí jọ́ tí mo ro nǹkan tó yàtọ̀ sí nǹkan tí mo ń sọ yìí. Wọ́n sì dáadáa àwọn tó lè jẹ́rìí sí wọ́n sì wà láyé ní bá ṣe ń sọ yìí nígbà tí mo ń ṣe ọ̀gá akọrin. Màmá tí ó jẹ́ olùdásílẹ̀ church tí mo ti grow yẹn of blessed memory wọ́n ti sùn báyìí. Mi ìmọye ìgbà tí máa ní ìgbà mẹ́wàá náà pè mí mo gé kúrú nìyẹn. Wọ́n pè mí wọ́n ní ọ̀gá akọrin wà. Pàápàá nígbà tí ó yẹ pé ní church wa yẹn àwọn kan wá ń kúrò wọn ló ń dájọ́ lẹ̀ àwọn tó dẹ̀ kó lọ dájọ́ lẹ̀ yẹn wọ́n mọ̀ mí dáadáa close dáadáa. Bóyá ẹ̀rù wá ń bà wọ́n ni wọ́n ní ọ̀gá akọrin wà pé èlò ló fẹ́ gbà wọ́n ní fún kẹ́ni wọ́n ní fún ṣe ọ̀gá akọrin gbà sáà o kí mo fẹ́ gbà owó fún. Mo fi ara mi lẹ̀ láti serve ní Ọlọ́run ni. No, I don't care. Láti serve. So owó yín lè good o, but I want God to repay me, ó fún mi big time. Mo ní mi ò wá interested. Wọ́n ṣàwọn wọ́n tún padà pè mí kí n tiẹ̀ gba nǹkan kan wọ́n á dà kó bóyá mo ń ṣe lásán. Mo ní no, mi ò ṣe lásán, mi ò believe ẹ. I know the heart tí mo fi ń ṣe. Ẹ ṣàfihàn ẹ̀ kí n máa ṣe tèmi. So many times, over so many years, so many times. Anyway, I want to give myself out to be of service. Láì ro nǹkan mi, I don't care bóyá wọ́n tẹ̀ ní mo ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tá a bá iṣẹ́ ní church. Mo ní pastor kan tá a jọ sọ̀rọ̀ lẹ́jọ́ mẹ́ta yìí. Wọ́n kàn wò mí títí lórí àga wọn ní exercise. Báwo mo ṣe lè dàbí yín gangan mo ní kò possible. Mo ní ẹ lọ create niche fúnra yín. Create niche fúnra yín. Mo ní kí mo bá àwọn mi sọ everyday nìyẹn. Ẹ má di anywhere kẹ́ni we need something because I'm a son, I'm a daughter of Pastor Sam Ade. Ẹ má dán wò. Create a niche for yourself. And ẹ má fi mí ju ara yín. Ẹ jẹ́ kí àwọn ẹni báyìí ni ẹni báyìí. Bàbá ẹ̀ ní ẹni báyìí ó máa dá dúró ti ní ohun gangan fúnra ẹ̀ ó ti di enigma lọ́tọ̀. Ìgbàgbọ́ tèmi nìyẹn. Ẹ̀rí mo sọ fún pásọ̀ ẹ̀mọ́ ẹ má lọ sápá pété ẹ̀ lọ yẹn ẹ lọ because tí n bá sọ fún yín ìhà tí èmi kọ sí Ọlọ́run ó máa jẹ́ third order níwájú yín pé it's possible òótọ́ dẹ̀ ni. Ṣẹ́rí a gbọ́dọ̀ fi ara wa sílẹ̀ fún Ọlọ́run láti lò kó tó lè lò wá. Ẹ wo sá ibi tí Ọlọ́run lò yìí dé lọ́wọ́ báyìí ibi tẹ́ ìjọba ara yín dé ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bí mo lè ní sọ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn màá ní sọ bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run kó lò ẹ́ ju èmi fúnra mi lọ kò rí Jésù gan sọ bẹ́ẹ̀ ó ní jẹ́ mọ̀ pé ẹ lè ṣe ju iṣẹ́ tèmi ń ṣe yìí lọ. Ẹ báyìí kí n tàn yín àìmọye àwọn ìránṣẹ́ Ọlọ́run tó tọ́ mi sọ̀rọ̀ àgàmù rárá ẹ má ti sọ ẹ má ronú àgàmù rárá o àfi tí n bá ní kẹjẹ ká wò wọn lókù ìran àwọn ọmọ Ọlọ́run mò ń sọ àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà táti mọ ìtàn wọn nínú ayé tó jẹ́ pé wọ́n ṣe times 50 iṣẹ́ tí Jésù ṣe. The only thing tí wọn wá ṣe ni pé wọn ò kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ayé ṣùgbọ́n tó pé on the field ká kó ọ̀gọ̀rọ̀ wọ ìjọba ọ̀run wọ́n ṣe dáadáa. Jésù ló sọ bẹ́ẹ̀ ó ní a lè ṣe ju òun lọ. So èmi náà gbà pé kò sẹ́ni tí ò lè ṣe jù wá lọ ṣùgbọ́n we must be of service. Ká dẹ̀ ṣe tọkàntọkàn láì ní ulterior motive láì ní pé kò sí mo ṣe wà rí mi ò bóyá mo jà fún oyè rí ipò ìláyé máa ń gbọ́ máa ṣe láwọn churches dáadáa wọ́n ní òun yàn mí sípò ipò kí ló ń jẹ́ ipò ló ẹ̀ fi ṣe àwọn gan táwa nípò nǹkan à ń dọ́jì àbẹ̀ kan mọ̀ ipò kẹ̀ àbí kó wúlò fún ògo Ọlọ́run. Jésù bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ níbi kan nínú ìwé Matthew chapter 9 verse 36 and verse 37 and verse 38 ẹ kàdé 38 ó nígbà tí orí ọ̀pọ̀ ènìyàn àánú wọn ṣe Jésù nìyẹn orí ọ̀pọ̀ ènìyàn àánú àwọn èèyàn ṣe mo máa ń sọ fún yín òótọ́ ni tí máa ti ń sọ báyìí ṣẹ́rí tí máa ti ka kíní kan ní Bíbélì mo máa ń farabalẹ̀ picture ẹ̀ wò ni nígbà tí Jésù àánú àwọn èèyàn wọ́n ṣe Jésù níbí àwọn ẹ̀yà ọmọ Nàìjíríà wà ń kọ́ Jésù àbúsẹ́kùn ní mi ò bóde enjoy Jésù Olúwa wa wọn ò lè enjoy live wọn tá máa wà nù ayé lónìí òótọ́ ni ẹkún náà máa sùn lójoojúmọ́
nígbà tí orí ọ̀pọ̀ ènìyàn àánú wọn ṣe nítorí àárẹ̀ mú wọn kò sì rí ìrànlọ́wọ́ bí àwọn àgùntàn tí kò ní olùṣọ́. Wọn ò rí ìrànlọ́wọ́. Tẹ́ bá wo church lónìí náà kan wọn ò rí ìrànlọ́wọ́. Arákùnrin kan lẹ́nu wà tí à ń fẹ́ gba àwọn ọmọ síṣẹ́ báyìí, so kò ní point tó péye ni, point ẹ̀ low gan. Tí ìbá ṣe bẹ́ẹ̀ mo ní iṣẹ́ tó ti ṣe nínú interview wa gẹ́gẹ́ bí editor, iṣẹ́ tó ti ṣe rí fi hàn wá, ó ní inú kọ̀ǹpútà lówó rẹ̀ ti bàjẹ́. Irinṣẹ́ bàjẹ́ ó jẹ́ kìrìsìtẹ́nì, ní kìrìsìtẹ́nì ó lọ church, ó lọ bá àwọn church gan ó máa ń ya pásítọ̀ tó bá ṣe kíní. Ó sọ pásítọ̀ pé irinṣẹ́ tí mo fi ṣe kíní ti bàjẹ́ ni, onípásítọ̀ ní kò wá ló tó kò wá lè bẹ́ẹ̀ tún ṣe bí ò ti rà mí fún ẹ. Ó ní ìgbà tó ń sọ fún olóníkùnkùn ó wá gbàdúrà fún un pé Ọlọ́run á gbé olùrànlọ́wọ́ dìde. Tẹ́lẹ̀ àánú ẹ̀ ṣe mí lọ́jọ́ yẹn, ṣùgbọ́n kò sí nǹkan tá a lè ṣe torí pé interview là ń ṣe kò dẹ̀ meet up kò ṣe pò kẹrin nínú àwọn 10 kò ṣe pò kẹrin ó dà pé òní 7th person, so a dẹ̀ need àwọn méjì, ṣe pé ọ̀nà ẹ̀jìn, so kò sí nǹkan tá a lè ṣe fún. Nǹkan tí kí ni mo bá débẹ̀, àánú àwọn èèyàn ó ṣe Jésù mi nípa egbò wọ́n ṣe rán káàkiri bí àgùntàn tí ò lólùṣọ́. Ẹlòmíà ní pastor in church, ó tún ní babaláwo kan níbì kan, wọ́n ṣe rán kiri bí àgùntàn tí ò ní olùṣọ́. Verse 37, ó nígbà náà ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé lóòótọ́ ni ìkórè pọ̀ ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan, torí náà ẹ gbàdúrà sí Olúwa ìkórè kí ó rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Bẹ́ẹ̀ ni iṣẹ́ wà fún wa láti ṣe. Ojoojúmọ́ ni máa ń gbé lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà nílùú yìí, lẹ́nu ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, pé gbogbo àwọn hall tó wà nílẹ̀ àwọn muslim ló rà tán, pé wọn ti fẹ́ ta fún ṣọ́ọ̀ṣì mọ́, àwọn tó wà níbẹ̀ gbogbo àwọn muslim kan fẹ́, kò sí country lágbàáyé tí wọn táwọn muslim pọ̀ sí. Kí ló fà á? Wọ́n ní aggressive evangelism. Àwọn kan wà tí wọ́n ti yọ̀ǹda ayé wọn. Tẹ́ bá wo ẹ̀sìn yẹn ó le lójú mi gan, mi lè ṣe o. Wọ́n á sọ fẹ́ lóbi wọn ò fún òun fògùn mú àwọn suicide bombers yẹn, wọn ò fògùn mú wọn o. Ẹ̀kọ́ ló débẹ̀ o, ẹ̀kọ́ tó le burúkú. Wọ́n á dẹ̀ kọ́ wọn, wọ́n á ní Ọlọ́run dúró dé wọn. Ẹni tó ń sọ fún wọn pé ìjọba ọ̀run dúró díẹ̀, òun gan lọ́mọ kò rán ọmọ tiẹ̀ ní irúṣẹ́ burúkú bẹ́ẹ̀ yẹn, wọ́n á di bọ́ǹbù sí, wọ́n á ní kó lọ. Wọ́n náà débi kan ní àláwá kìíní kan á ṣe gbòà. Kí ló fà á? Wọ́n jọ dára wọn fún iṣẹ́. Ṣùgbọ́n kìrìsìtẹ́nì Ọlọ́run wà níṣẹ́ tó nira bẹ́ẹ̀ fún wa, iṣẹ́ tó rọrùn pátápátá. Ẹlòmíà dé ní church by politics la máa ṣe politics lákàn máa ṣe ṣá. I know that be of service to the Lord. Ẹ̀kọ́ tí màálù ń kọ́ wa rèé o. Tí màálù bá wà níbi kan wọ́n máa ń fìlì ẹni. Mọ́mì ṣé wọ́n ń fìlì yín nígbà tẹ́ bá wà church? Wọ́n fìlì yín pé pastor náà wọ́n sọ pé thank God for mọ́mì so, thank God for sister so. Ẹlòmíà máa ṣá ní àtẹ́tọ̀ tẹ̀ ṣe kíní, ẹnìkan ló fẹ́ jọ́ sùn mí jọ yẹn, àtẹ́tọ̀ tẹ̀ kíní nobody do that pé thank you, mo ní ẹ lọ jókòó, tẹ́ máa ṣe fílẹ̀ ẹ lọ resign kẹ́kọ̀ọ́ mbẹ́. Wọ́n ta ló fẹ́ gba thank you lọ́wọ́ ẹ̀, àbí ká ṣe fún Ọlọ́run, àwa náà a ṣe jù bẹ́ẹ̀ lọ, a ò béèrè thank you lọ́wọ́ anybody, move on, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kókò dojú tì wá. Wọ́n á ní mọ̀mọ́ tẹ́ àwọn ẹ̀kọ́ Ọlọ́run dojú tì gbogbo nonsense yẹn lọ pátì, ẹ má wá síwájú mi wá sọ lóǹkà bẹ́ẹ̀ yẹn mọ́, Ọlọ́run dẹ̀ ṣe, wọ́n ti wá ń ṣe dáadáa gánsìn. So mo rọ̀ wá àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn nìyẹn àkókò àti lọ, mo rò bí ẹ̀kọ́ tó máa kéré ni, ẹ̀kọ́ ńlá ẹ̀kọ́ tó fẹ́ pọ̀ ju àkókò tí mo fọkàn sí lọ. Wọ́n dẹ̀ ti ń ṣẹ́wọ́ sí wa pé time tẹ́ máa lẹ́fẹ́ lò ẹ̀ ti kọjá ẹ̀rí epistle according to an ox. Epistle ti màálù mo lẹ ti gbọ́ yẹn, ẹ̀kọ́ mẹ́ta yẹn tá a bá lè fi èsì ká dẹ̀ fi kún ìgbé ayé wa, nípa tara ayé wa máa yàtọ̀, nípa tẹ̀mí ìrìn àjò ayé wa máa yàtọ̀ pátápátá. Ọlọ́run á dẹ̀ ṣàánú fún wa, Ọlọ́run á dẹ̀ mú ayé wa tẹ̀síwájú nítòótọ́ torí pé a ti pinnu láti tẹ̀lé. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ láì tẹ̀ fún wa, àjúbà yín torí pé ṣe torí pé àná yín dúró láéláé fún ẹ̀kọ́ bàǹtàbàǹtà yìí, Olú ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín agbára fi mú àwọn ẹ̀kọ́ náà lò, èyí tá a sọ nípa ìgbàlà, èyí tá a sọ nípa ìyára ẹni sọ́tọ̀ àti ẹ̀kẹta tá a sọ nípa ìyọ̀ǹda ara ẹni ní orúkọ Jésù Kristi. Bọ́lá tó bẹ́tẹ̀ mi ẹ̀ bẹ́ láàyè ẹ ò rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé àwọn ẹ̀kọ́ wọ̀nyí, ẹ̀rí á máa tẹ̀lé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jẹ́ kí lóòrùn Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó máa bá wa lọ, kọ́lọ́run kó ṣàánú fún wa, kálójú rí àti àánú rẹ̀ gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.